láti àjọ mopke fún àwọn àgbà wa ìṣíníyè ráńpẹ́ fún àwọn àgbà. ìwádìí kan bíi ọdún márùn-ún sẹ́yìn fi hàn wípé àkójọpọ̀ àwọn ọmọ tí ó ń ṣe iṣẹ́ tí ó ń tọ́jú àwọn àgbà wa ibi tí wọ́n pọ̀ sí jù ní orílẹ̀-èdè United Arab Emirates tí ó ń jẹ́ UAE. ìwọ̀n tí wọ́n fi wọ́n ń pè wọ́n yẹn ní PSR Potential Support Ratio. ìyẹn ó jẹ́ 190 91. títí orílẹ̀-èdè wa ń bì ó jẹ́ 19 ó lé díẹ̀ 19.4. níbo la fẹ́ gbà ẹ̀yin àgbà wa? ta ló fẹ́ jókòó tọ́jú wa? àfi ká gbárùkù ti ara wa o kí a tètè ṣe ìpèsè ìlera àti àlàáfíà fún ọjọ́ iwájú wa. ìrọ̀rùn igi ṣáà ni ìrọ̀rùn ẹyẹ. ẹ dá sí o ẹ̀yin àgbà tí ẹ sì ní àǹfààní lọ́nà kan tàbí òmíràn ẹ dá sí ọ̀rọ̀ ètò ìrànlọ́wọ́ àwọn àgbà bíi tiyín o. ẹ̀yin tí ẹ sì ní okun ẹ ran àwọn ẹgbẹ́ ẹ̀yin tí okun ọ̀hún lọ́dọ̀kọ tó mọ́ ẹ ràn wọ́n lọ́wọ́. bóyá ẹ ń lọ sí ilé ìjọsìn yín ni o tàbí ìpàdé tàbí ibì kan tí ẹ mọ̀ wípé àwọn náà nífẹ̀ẹ́ sí láti lọ ẹ ya ọ̀dọ̀ wọn kí ẹ ṣe kí ni kí ẹ fi sùúrù mú wọn dání o. ẹ má ṣe gbàgbé wípé a kì í. fún àfikún ìmọ̀ ẹ tẹ̀lé òǹtẹ̀ ọ̀rọ̀ tá a fi kọ́ orí ètò yìí.